Mo kí gbogbo ẹ̀yin ènìyàn wa nílé lóko níbikíbi tí ẹ bá ti láǹfààní láti gbóhùn mi. Èmi ọmọ yín náà ni àti dé o gẹ́gẹ́ bí ìṣe wà lórí ìkànnì Àkàlàmàgbò TV show. A kú dédé àsìkò yìí ẹ̀yin bàbá ẹ̀yin ìyá. Ní oníṣókí ìròyìn tí a gbọ́ ó jẹ́ ìròyìn tó kóni láyà sókè. Ìròyìn tó kóni láyà sókè. Inú hílàhílo ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wà. Àwọn èèyàn tí wọ́n wá ní àwọn agbègbè yìí gẹ́gẹ́ bí èmi gan mo ṣe wà ń sìn ọkàn mi ò balẹ̀. Kọ́lọ́run kó mú wa lọ́kàn balẹ̀ ni nítorí pé ohun tó bá dé bá ojú di dandan kó bá mú. Bẹ́ẹ̀ ni ohun tó bá dé bójú ó di dandan kó bá mú. Àwọn agbésùmọ̀mí, àwọn báńdíìtì, àwọn DSS wọ́n gbé àláàtì kan síta pé àwọn báńdíìtì wọ́n plan láti lọ àtáàkì àwọn agbègbè kan ní Ondo State, especially ní Àkókó North West. Ibi táwa ti wá nìyẹn o. I'm from Àkókó North West Ondo State. Èkìtì wọ́n dárúkọ Àkókó North West àti Kogi. Àwọn agbègbè tí àwọn Fúlàní ní lọ́kàn láti lọ ṣe ọṣẹ́ nìyẹn. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé àwọn ará ibí yìí kò sígbà tí wọ́n lè ṣọṣẹ́. Wọ́n máa ti jẹ́ káwọn èèyàn sùn sára kan tó ṣọṣẹ́. Kò dẹ̀ sí ààbò nínú ìlú. Ẹ̀yin náà ẹ mọ̀. Kò sáàbò nínú ìlú. Ṣé wọ́n ní drone tó ń fò káàkiri tó ń wo gbogbo àwọn inú igbó wa láti lè mọ ibi tí wọ́n lúgọ sí? Ní gbogbo àwọn nǹkan wọ̀nyí. Àfi ká máa fi àdúrà ká máa fi ran àwọn èèyàn wa lọ́wọ́ o. Àwọn ìlú tí wọ́n dárúkọ mí báyìí sí tó ń dárúkọ Oyin àti Èrìtì. Ṣé wá rí Èrìtì àti Ìgásí? Àwọn ìlú méjèèjì wọ́n mẹ́gbẹ́ kanra wọn ni. Wọ́n dẹ̀ ní báńdìrì pẹ̀lú Kogi State. Wọ́n ní báńdìrì pẹ̀lú Kogi State ní ọ̀nà ẹ̀yìn pẹ̀lú Ìyàmóyè. Àwọn ọ̀nà táwọn ń gbà nígbà táwa ní school táwọn lọ sí school ní Kogi State. Wọ́n ní báńdìrì pẹ̀lú Òmùwò ní Èrìtì. Wọ́n ní báńdìrì pẹ̀lú Òmùwò Òkè ní Èkìtì State. Èrìtì àti Ìgásí ara Ondo State ní ara Àkókó North West ni wọ́n. Ara Ondo State ni wọ́n. Àwọn pẹ̀lú Oyin pẹ̀lú Òkè Àgbè pẹ̀lú Òmùwò àwọn náà jọjọ ní báńdìrì. Ṣé wá rí àwọn agbègbè tí mò ń sọ wọ́n fẹ̀gbẹ́ kanra wọn ni. Wọ́n dẹ̀ ní ọ̀nà tó jára. Àwọn ọ̀nà kan wà tó jára àwọn ọ̀nà bí ọ̀nà oko tí àwọn ìjọba wọn la ọ̀nà wọn yẹn. Ó yẹ kí wọ́n la ọ̀nà yẹn normally. Ó yẹ kí títì gba ọ̀nà wọn yẹn ṣùgbọ́n àwọn ìjọba ò ṣe ọ̀nà yẹn rí. Kò sígbà tán fìgbà kan ṣe ọ̀nà yẹn rí. But ó wà mọ́tórébù. Wọ́n lè fi mọ́tò gbabẹ̀. Ó wà mọ́tórébù. Ibi tí wàhálà wà ń sìn ẹ̀rù ń bà mí seriously because àwọn agbègbè àwọn ìlú tá à ń sọ yìí àwọn ìlú kéékèèké ni. In fact ìlú tèmi ti wá ọ máa gbé ìlú yẹn bíi 15 ìlú yẹn sínú ìlú wa á sì gbé mi ni. Ní gbogbo àwọn agbègbè tá à ń sọ ìlú wa ló sì tóbi jù níbi wọ̀nyẹn. A dẹ̀ farakanra òun ni mo fi sọ pé ohun tó bá dé bá imú ó di dandan kó bójú. Ọlọ́run ní jẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ sí wọn lẹ́kìtì. Torí àjọjọ ní àlà àjọjọ palapọ̀ ní ìlú wa ní àjọwá Àkókó Ondo State, Àkókó North West. Ó ti pẹ́ tí arákùnrin tí a mọ̀ sí Prince Ọ̀jájúni tó ti ń pariwo pé àwọn Fúlàní fọ́ ṣe ọṣẹ́ ní Àkókó. Arákùnrin láti ìgbà tí wọ́n ti tú sílẹ̀ ní ọgbà àwọn agbésùmọ̀mí ló ti ń jáde síta ló ti ń sọ̀rọ̀ ló ti ń gbìyànjú láti fún wa láti pé àwọn ọlọ́pàá ò wá investigate ń pòun ní information láti fún wọn. Ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé àwọn ọlọ́pàá wọn ò dá sọ̀rọ̀ arákùnrin. Kábíyèsí wa Olúkàrẹ́ mo rí write up kan gbà kan náà pé àwọn náà sọ̀rọ̀ nípa ẹ̀. Títí till now a ò gbọ́ anything. A ò gbọ́ anything till now and we don't hear anything from the government. Ṣé rárá nǹkan tá à ń sọ nìyẹn náà. Kogi State tí wọ́n ti ń dárúkọ Kogi State àjọwá Àkókó North West àwa pẹ̀lú àwọn Kogi náà àjọ pàlà níbi tí wọ́n ti kidnap arákùnrin tó ń pè Ọ̀jájúni. Gbogbo àwọn nǹkan tó ń ṣe ń sọ yìí the same circle náà ni. We are talking the same circle, the same place ní gbogbo àwọn ìlú tí mo dárúkọ tó jẹ́ pé gbogbo wọn báyìí náà ni wọ́n jọjọ palapọ̀ tí igbó kan kéékèèké dẹ̀jọ tó jọjọ jára wọn. Torí tó bá ń lọ sí tó bá kúrò ní Àkùnú inú tó bọ́ sí Ìkàbà wàá kọjá ní Àyèrè wàá bọ́ sí Ìkàbà. Àwọn ibi tí à ń sọ yìí páńpẹ́ ikú àwọn Fúlàní ó ti pẹ́ tí wọ́n ti ń ṣọṣẹ́ ní àwọn agbègbè yìí. Àìmọye àwọn ènìyàn wa tán ti fẹ̀mí wọn ṣòfò.
ṣe bíbẹ̀ náà wọ́n ti kidnap arákùnrin wa Prince Ọ̀jájúni ibẹ̀ náà ti kidnap ẹ̀ abẹ́ ìjọba Ondo State olúwa kí náà ti ń porúkọ ẹ̀ Ayédàtiwa Goodluck Orímisàn Ayédàtiwa abẹ̀yìn a fi tọ̀wọ̀tọ̀wọ̀ bẹ̀yìn ẹ bá wa tú àwọn sójà ẹ bá wa tún àwọn ẹlẹ́tọ̀ ààbò sílẹ̀ kí wọ́n lọ sọ̀rọ̀ ní gbogbo àwọn agbègbè yìí kò sẹ́ni tó mọ̀gbà tí wọ́n fẹ́ ṣọṣẹ́ ẹ mọ̀ wọ́n máa dé bí olè lóru ó lè tó 3 months to this time before kẹ́ tó gbúrò wọn ṣe eré àtìgbà tá a ti ń kígbe ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Kwara ẹ mọ̀ àtìgbà tá a ti ń sọ̀rọ̀ ẹ̀ tá a ti ń kígbe pé àwọn Fúlàní ti wà ní Kwara State wọ́n ti gba báńdìrì Kwara State wọ ilẹ̀ Kwara ó ti pẹ́ tá a ti ń sọ̀rọ̀ ó ti lọ bí 3 to 4 months ago ẹ wò gbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ṣọṣẹ́ Ọlọ́run jọ̀ọ́ o má jẹ́ ká fi àwọn ènìyàn wa má jẹ́ ká wá wọn tì o torí nǹkan tó kó ni láti ìgbà ni mo ti rí ìròyìn láàárọ̀ yìí ni mo ti ń gbàdúrà sọ̀nà mo ti sẹ́ǹdẹ̀ sáwọn èèyàn pọ̀lọpọ̀ ẹ jẹ́ ká máa ṣàdúrà o kí ààbò kì í dẹ́ ń ṣọ̀rọ̀ àdúrà nìkan kì í ṣọ̀rọ̀ àdúrà nǹkan tí olóyìnbó ń pariwo fún ni eléyìí ó ń ṣe àbí ò ṣe ọ̀rọ̀ yìí ń ṣe àbí ò ṣe báwo la ṣe fẹ́ ṣe ń sìn báwo la ṣe fẹ́ ṣọ̀rọ̀ yìí o ìjọba náà láàké pè àwọn àmọ̀tẹ́kùn wa ń sìn nǹkan tó kó sí wọn lọ́wọ́ kò dàbí èyí tó wà lọ́wọ́ àwọn ará ibi àwọn dẹ̀ ní tó bá fẹ́ anywhere tó bá fẹ́ ya wọ̀ wọ́n máa ya wọ bẹ̀ lógúnlógún wọ́n á ya wọ bẹ̀ lọ́gbọ̀nlọ́gbọ̀n òun náà lẹ́ ń wò lójú fọ́nrán yẹn àwọn nǹkan tí wọ́n ìwé ìròyìn gbé síta wọ́n kà á nínú news ní àárọ̀ yìí mo gbọ́ nínú news ìwé ìròyìn ó gbé ìròyìn ní àárọ̀ yìí tó bani lẹ́rù ìròyìn bani lẹ́rù ó bani lọ́kàn jẹ́ ó kóni ní àyà sókè kò sẹ́ni tó fẹ́ gbọ́ pé àwọn Fúlàní wọ́n dá orúkọ ìlú ẹ̀ nínú ìwé ìròyìn pé àwọn bandit ń bọ̀ tí ẹni yẹn tí ò ní wábi gbà o ṣé àwọn ará ìgbègbè ń sìn wọ́n ti sáfìlú wọn sílẹ̀ ni a mà ti wá ṣe nǹkan ṣé àwọn àbí ẹ fẹ́ sọ fún mi ń sìn wípé a ní rẹ́ni tá sáfilé sílẹ̀ nígbà tí wọ́n rí nǹkan tó ṣẹlẹ̀ ní Kwara State a sọ pé àní rẹ́ni tá sáfi ilé wọn sílẹ̀ mo ní àwọn ìlú tí mo mọ̀ ní àwọn ìlú tó ń dárúkọ ṣé Oyin la fẹ́ sọ ni Oyin wọn ọ̀pọ̀ population Oyin wọ́n list Oyin wà nínú kíní gbogbo àwọn èèyàn tó ń gbọ́ mi ọ̀pọ̀lọpọ̀ yín náà lórí wọ́n dárúkọ Èrìtì ọ̀pọ̀ ilé mélòó ló wà lérìtì bó tẹ̀ ṣe jẹ́ pé ó ti lé ní bí 20 ọdún tá ti rí bẹ̀ wọ́n yẹn sẹ́yìn àbí kó tún máa súnmọ́ 30 ọdún sìn but ó sì dá mi lójú pé gbogbo population wọn náà wọn ọ̀pọ̀ ara local government wa ni torí kò sígbà tó bá ṣe election wọ́n máa ń contest fún local government councillor kì í kàn wọ́n torí wọn ò ní population àwọn ló fẹ́ dìbò fún wọn tó fẹ́ fi kàn wọ́n bẹ́ẹ̀ àfi tó bá kàn wọ́n mọ̀ tọkọ̀ gbé fún wọn pé ẹ tiẹ̀ gbé kíní fún wọn kò dẹ̀ ṣe election dẹ̀ rí bẹ́ẹ̀ even though ó ṣe wà lára nǹkan tó fa wàhálà tó ṣẹlẹ̀ ní election tó ṣe kọjá nílùú wa tó fi ń fọ́ra wọn lórí wọ́n fẹ́ kàn tẹ̀tí lọ gbé fún wọn ṣùgbọ́n àwọn kan sọ pé no pé kàn ṣe bóyẹ kó ṣe tó wọn ọ̀pọ̀ kàn pa Èrìtì ìlú kan ni Ìgáṣí ìlú kan ni àwọn méjèèjì wọ́n súnmọ́ra wọn in fact ṣé igbó gan ó dàbí secondary school yẹn náà ló pa àlà láàrin àwọn méjèèjì wọ́n bá dúró sí Èrìtì ẹ máa wò Gáṣí ìlú kékeré ni ọlọ́mọ yẹn kára burú kí Fúlàní bá lọ ya bubu tá à ń sọ wàhálà gidi ni wàhálà gidi ni kọ́lọ́n kó ṣàánú fún wa o ẹ̀yin ọlọ́run ọwọ́ rẹ̀ láwa o ẹ̀yin aláàbò torí a sì ń gbọ́ pé àwọn kinní wọ́n ti ń pàréèdì ibẹ̀ kì í ṣe pàréèdì nìkan ẹ lu àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ lù àwọn nǹkan tó fi ń detect and again very very important tí ikú ilé ò bá wọ́n ní tí ṣe bí ikú ilé ò bá pani tí ìta ò lè pani àwọn Fúlàní tẹ́ ń gbà lálejò nínú ìlú àwọn ló ń ṣalamí fún àwọn tìta o àwọn Fúlàní tẹ́ ń gbà lálejò sínú ìlú àwọn Fúlàní tẹ́ ni wọ́n ti pẹ́ láàrin yín àwọn ni wọ́n á sọ ìgbà tí ẹ wà wọ́n mọ̀ ìgbà tí everybody ti sùn sára tí everybody ti gbàgbé tán ti gbàgbé ìwé lẹ́tà tó wọ́n kọ sí wọn ìgbà yẹn ni wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá invite wọn kàn máa bọ̀ bọ́n ṣe operate ni mo ń sọ fún yín tẹ́ bá ti ń rí àwọn ojú òní a ṣe ń sọ fún mi pé kò nídìí kẹ́ ẹ gba Fúlàní sórí ẹ sọ fún àwọn Fúlàní tó wà lórí ilẹ̀ yín kàn fìlú yín sílẹ̀ simple ẹ sọ fún àwọn Fúlàní tó ẹ wo ẹ jẹ́ kí n mẹ́nu dákẹ́ níbi tí mo bọ́rọ̀ dé ẹ̀yin ènìyàn mi torí mo ti fẹ́ máa pink àwọn kọ̀ọ̀kan tí
kò yẹ ká sọ lórí ayélujára torí information dẹ̀ wà lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń gba Fúlàní sínú ìlú ẹ ṣọ́ra yín àmọ́ yín o àní rí jù báyìí lọ èmi ọmọ náà ni ẹ jọ̀ọ́ ẹ̀yin olólùfẹ́ tẹ́ ń wò wá ètò tá à ń ṣe ẹ rí pa ń drop ẹ kéékèèké ẹ bá wa pín ètò ó wà very important ẹ ní la fún àníwá yín tì o thank you.